bọ̀rọ̀ kù nínú ilé tó níjà ló ń lọ lókè lẹ́lẹ́lẹ́ ìjà ń lọ lẹ́lẹ́lẹ́ ọmọ yẹn ti sọ many things nínú court ọlọ́pàá ò ṣe nǹkan kan sí tírú ọmọ yẹn bá wá rí bí tán rẹ́ni mú kúrò nínú abẹ́ bondage tó wà tí wọ́n rí bí tán ti máa lọ orientate ẹ̀ tó máa wà ní kọ̀kọ̀ kan bí ní question kó jẹ́wọ́ fún bàbá ẹ̀ ẹ̀yin máa bọ́ta ẹ̀ ló fẹ́ nípa bàbá ẹ̀ ṣé justice lẹ́yìn wá sá abẹ́ wá sórí burúkú lórí social media ṣé ìdájọ́ òdodo lẹ́ ń wá sá ṣé ẹ wá níyà Mohbad ó máa pa ẹ̀yin lẹ́jọ́ kó sọ̀rọ̀ kí wá ló fa sábàbí tọ́rọ̀ ìfi wáyé let me tell you something lẹ́nìí ẹ̀yin gangan ní ọ̀dádá tó dá gbogbo wàhálà ìsílẹ̀ ìdí tí mo fi lẹ́yìn lẹ dá wàhálà sílẹ̀ ni pé now Ọ̀túnba àti Yínká wọ́n lọ bá bàbá Mohbad yes or no wọ́n lọ bá bàbá Ìmọ́lẹ̀ níbi tán wà bóyá ẹnìkan nínú wọn ló wá pe àwọn kan lórí show